sí mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ mo ti bú yín rí dáadáa torí tógun bá ti dé ó ti dé ní ogun mẹ̀gbọ́n kò máa búrò ẹ dẹ̀ mọ̀ pé àwọn tálákà àwọn mẹ̀kúnnù àtàwa náà wà ń bẹ̀ ẹ má lọ pẹ́ jẹ́ pọ́pọ́ àwọn èlò mo tì ní à ń sọ́fà à ń jẹ ìyà fún nǹkan tí a ní ká ní ẹ̀tọ́ sí ní ìlú yìí sáà last word yín ní prógráàmù yẹn ni mo máa bá yín fèsì sí nísìn Ọlọ́run ò lè bless Nàìjíríà o láíláí never it can never happen. God will not bless Nigeria. Nigeria will continue to be Jiriya, but God will bless Oduduwa nation. Point of correction, sir. But sir, I respect you and I thank you for the word tó jáde lẹ́nu yẹn má jẹ́ nsọ ìbò tó lóyìnbó lẹ́yìn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ìyá wa tó ti dàgbà àwọn yẹn wọn lè gbọ́ngàn tẹ̀ sọ yẹn àwọn máa ṣe interpret ẹ̀ fún wọn ni gbogbo ilé gbogbo ayé Ọọ̀ni of Ifẹ̀ bínú tó sọ̀rọ̀ bàbá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ kọ́ sọ nígbà tó ń lé Buhari táwọn àti Buhari jọ wà àmọ́ kan tó àmọ́ mítìn tó lọ ṣe lásòrò tó dé tó ní ká máa follow law gbogbo àwọn náà ti wá rí báyìí pé law yẹn ò wọ́ọ̀kì mọ́ kò sẹ́ni tó safe ní country this is see ẹ gbọ́rọ̀ mi dáadáa this is why God will never bless Nigeria. We have army chief of staff former one is Hausa Fulani, the one wey die for plane crash is Hausa Fulani, the one wey dem still bring is Hausa. Why not Igbo? Why cannot be Igbo? Why cannot be Yoruba? Why cannot be another language? We have statistics. Why only Hausa? They are putting their people there, so Yoruba are dying. It's not possible, and it can never possible. I will come outside. Ẹ̀rọ pé máa kú lánàá tí mo máa ṣe lálẹ́ mi. Èmi náà rẹ́dí àti payín mo ṣe jáde. Mi ò bẹ́ anybody ṣeré. Àtọ́jú àti mọ̀ kó ti dogun. Bàtà bá bímọ tọ́mọ wa ò safe. Tá bá gbéyàwó sílé tíyàwó ò safe. Tá bá rìn lójú ọ̀nà tọ́nà ò safe. Kí ló wá kù tá à ń sọ pé à ń dóde ẹ ti pète ogun fún wa tẹ́lẹ̀. I think they will do nonsense yesterday. Lagos state is my target and government state is my target. I'm already put people there. Tẹ́lẹ̀ tí màá ti ṣe bí kò burn bẹ̀ fire. Ẹ máa rò pé ní security làlàúsá kò sí security kankan làlàúsá torí pé àwa ọmọ Yorùbá tó jẹ́ security àkín ṣọ́mọ́lì. Better I will advise Nigeria government to not take any nonsense step. Yes, ẹ máa fún àwọn ọmọ Yorùbá láyè láti ṣètìnú wa ni. Ìyà yẹn ti pọ̀ jẹ́ bó bá ṣe rí. Ẹ wo bá ṣe rí ìyà ti turn everybody brain to the left. Ẹ wá fẹ́ ká ṣe máa sọ pé wọ́n Nigeria. Anybody that saying one Nigeria as from today is a bastard. Wọ́n Nigeria báwo? Kò ní dáa fún Nigeria ayé Nigeria ọmọ bàjẹ́ ni. Omi máa gbé Nigeria ọ̀hún lọ ni. Nigeria tẹ̀sí sọ pé wọ́n Nigeria. Ta lọ ga custom? Hausa. Tẹ́ bá ní kẹ́ máa rí gbogbo bí táwọn tó ti jọgà tó jẹ́ Nigeria waiting point is Hausa dem put for there. Let us build our own career in Yoruba land. That's what we want. We don't want Nigeria. We don't want Nigeria. Gbogbo ẹ̀yin ọba, we don't want Nigeria. Again, we already tired of Nigeria. You will say Nigeria is Hausa language. Nigeria is Hausa language. If it is not Hausa language, can you tell me the meaning of Nigeria? Please, stop following me. You're sure that Nigeria is Hausa language. Biafra is Igbo language. Oduduwa is Yoruba language. That's it. But it differentiate ó dẹ̀ correct. Torí asun aronú kó tó ti pa bẹ̀sìn bọ́ síta. À ń ṣe àwọn ọ̀dẹ̀ kan tó ń sọ pé tọkọ̀ jáde tó ń sọ pé ìbò 2023 ó ti rí bọ̀bọ̀ yẹn kàn jàǹpátá ó kàn sọ̀rọ̀. Ó dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ sí ní Nàìjíríà. Lagos state lèmi wà náà. Mo dẹ̀ ń jáde mo ń rìn kiri. Ó yà ẹ̀yẹ́ kájọ ta wọ́ọ̀tì ni kámẹ́ tó máa win. Ẹ̀yin ìjọba òṣì ẹ̀ ń lo escort ẹ̀ ń lo ọlọ́pàá threatening wa. Àwa ò lẹ́scort kankan àndárin ni. Yes àndárin ni torí pé ẹ ti sọ wá di nǹkan tá a fẹ́. I will not remember 2017 tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ọlọ́pàá yín send me to prison. Kí ni mò ń ṣe lọ́wọ́? Ìyà ń jẹ ọlọ́ta mi. Ìyà tó ń jẹ ọlọ́ta mi pé mo fẹ́ di superstar olórin Nàìjíríà. Èmi náà fẹ́ máa proud of pé ó yá my country is good. But mi rí ẹ̀pà mo wá bọ́ sójú títì mo wá bẹ̀ sí ta késẹ̀tì mi káàkiri wọ́n mọ̀ mi sí ms rúlé wọ́n mọ̀ mi káàkiri ẹni bá lo mọ́tò tó bá ti ra mọ́tò ń gbà yẹn máa mọ̀ mi ṣàìdìrì lálálálá lọ́nà Ìkẹjà tí mo wá ta àwọn káyìn ń gbé mi àwọn task force ń gbé mi tó bá ti gbé mi báyìí sí prison gbogbo késẹ̀tì mi tó ní bí yẹ kí n fi ṣe nǹkan rí láyé wọ́n àbádọ́nà ó sì wà ní task force office till today they did not give me. So look at the government. Is it the government be that? Rubbish government tẹ́ ń ṣe stupid government tẹ́ ń ṣe ẹ mọ iye àwọn people inside prison now tó yẹ pé kò sí nǹkan tó ṣe àwọn ọmọ yẹn raiding lásán lẹ kó wọn ẹ jẹ́ confirm pé kò sí nǹkan tó ṣe wọn tí ò sí nǹkan táwọn ọmọ yẹn ṣe ẹ dẹ̀ send wọn to prison. People are in prison like this mo mọ nǹkan tí mo sọ now àjọjẹ ìwà yìí náà ni did you you don't remember if you don't remember ẹ lọ ṣí file yìí ní task force office ní November 27 28 year 2017 tẹ bá ṣí fáìlì yẹn máa lórúkọ mi bẹ olórí burúkú ara gbogbo yín ẹ káṣọ òṣì sọ́rùn ẹ káṣọ ìyà sọ́rùn ẹ wá sọ fáwọn pé wọ́n Nàìjíríà ẹ wá sọ fáwọn pé káwọn má pariwo ogun káwọn má pètè ogun nígbà tẹ́ ti fi wá sínú risk already. Did you know how many people tí Fúlàní ti pa ni? Ṣé mo yẹ àwọn how many people tí Fúlàní fi fẹ̀mí wọn ṣòfò? Inú wa dùn. Yes, thank you bàbá mi Ọọ̀ni of Ifẹ̀. Mo máa ń bú yín dáadáa mo máa ń bú yín tèmi
torí mi ò láì ṣíṣe àdẹjọ́ jọmọ Ọ̀ṣun kan náà omi tẹ́ bá ṣépè fún mi omi Ọ̀ṣun jọ máa gbé gbogbo wa lọ ni torí tẹ́ ẹ bá ti jọmọ àlè Ọ̀ṣun kan náà lèmi náà ọmọ ọkọ ni wá so tẹ́ bá ti sọ pé kó ṣe báyìí fún Saheed ó jọba ṣàwọn méjèèjì ni ọkọ má ṣe mí kó ṣe ẹ̀yin nìkan torí mi fi má darí kan tèmi mi fi wùwà ìbàjẹ́ mo ò dẹ̀ fi má darí kan tèmi mi fi wùwà ìdá ẹwọ nǹkan táwọn èèyàn fi support mi nígbà rally mo dẹ̀ jáde mo dẹ̀ ṣe rally yẹn mo tún ṣe rally yẹn tó àìsí get small change for hand nínú owó táwọn yẹn fún mi yes bó ṣe yẹ kó máa rí nìyẹn ẹ jẹ́ ká nà tán fáwọn tá à ń bá rìn kán lè mọ orú èèyàn tá a jẹ́ kì í ṣe pé ká máa pajá lọ́bọ̀ ká máa pèké ní àjò ká máa ṣe ẹkú ká máa ṣe ẹyẹ it's not good I'm a Yorùbá and I want Yorùbá nation ẹ má play politics mo ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì deceive wa torí pé ká lè fọ́ kẹ́nì wá padà wá fi wá ṣe campaign ẹ máa wo sí how many years ló ní 2023 ṣì dà táwọn kan ti ń jáde pé àwọn lọ president PDP was not doing this PDP tẹ́ ń bú tẹ́ sọ pé àwọn kan ṣiṣẹ́ fún thank God bí gbogbo yín pariwo pé bàbá wa Sunday Igboho ń ṣe fún PDP torí ẹ bá pé òní sọ bẹ́ẹ̀ ìwọ torí ẹ bá pé dáadáa wà mọ̀ pé kì í ṣọ̀rọ̀ party kì í ṣọ̀rọ̀ politician náà sọ yìí they say there is no election in 2023 both PDP both AC gbogbo wọn ló kó sínú òdìdìrín ìwọ tó sọ pé kíní kan ẹnìkan sọ̀rọ̀ pé kíní kan ọ̀dẹ̀ aláyé dáadáa ìwọ tó yẹ pé òní fúnṣọ ayé ti bàjẹ́ bàbá sọ pé kíní kan bàbá Sunday Igboho is working for kíní kan Sunday Igboho is working for is working for our federation our generation our nation that's what they are calling Yorùbá Odùduwà aparapọ̀ a nífẹ̀ẹ́ ara wa mo láìkì bàbá Sunday Igboho náà láìkì èmi àti ẹ torí tí wọn bá láìkì èmi àti ẹ ni wọn ò ní jáde o olówó ọlọ́lá ni o ọkàn rẹ balẹ̀ o kò ní ṣòro o ìwọ tó wá fẹ́ kú sínú ìṣòro tí yà ń jẹ tó bá dáa fún wọn tó ń sọ yìí pé àwọn kan ṣiṣẹ́ fún PDP tó bá yẹ kó dáa fún ẹni kí ló wá lọ́bi tó wà yẹn kí ló lé tó dúró sí Nàìjíríà wa láyé dáadáa lórí ibú kí ni tó bá dáa fún ẹ ní Nàìjíríà tí wọ́n pariwo pé Nàìjíríà Odùduwà nation APC olórí burúkú ara ẹgbà tó ti fún ẹ ní change tó ti rán ẹ lọ sí ibì kan tó ti mọ lọ máa ṣerú lókè lọ orí ẹ̀ wà fẹ́ pé mọ́ o ti rò pé inú gbádùn ló wà ọ̀dẹ̀ wọ́n tó yẹ kí wọ́n máa tó dizone ẹ no sorry mi sí ní barak dizone ló ti mọ́ mi lára wọ́n máa tó deport ẹ̀ dànù wá sí Nàìjíríà ọ̀dẹ̀ ó lọ sọ̀rọ̀ pé kéde kan mi ìfẹ́ dáwọ́ bọ́yẹn ló bìkọ́ mi ti ẹ̀ mọ́ rí kò tiẹ̀ ní star rárá kò ń ṣe star boy mi àti ẹ̀kọ́ òtí ní mẹ́mi ìfẹ́ máa sọ̀rọ̀ lórí mátà ẹ̀ mo kàn fi gbogbo program ẹ̀ níyì torí mo yẹ̀ ṣe rally tán ni power mi yẹn ò tí ọmọ rally ò easy o rally ò easy o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé mi o gbogbo ẹ̀yin fans mi tẹ́ tẹ̀lé mi mo dúpẹ́ o ojú kò ní tì yín ẹ mo ṣẹ̀dé láti rally ni mo ò tí strong bọ̀rọ̀ yẹn gbé mi nínú ká mi lára ọ̀rọ̀ Oòduà wà nù ọkàn mi bí pé ká ti gbòmìnira káwá mọ̀ nǹkan tó tábà tiẹ̀ gbòmìnira gan káwá bọ́ bá ṣe fẹ́ sọ̀rọ̀ ara wa gan pé òkè kí la fẹ́ máa fáwọn citizen ìwọ tó bá fẹ́ ṣe olórí wa àámọ̀ pé olóòtítọ́ olódodo ni ẹ́ ó yá nǹkan tó bá ń jáde nílùú wa kí la fẹ́ máa fún àwọn ọba torí pé kí ni gbogbo ẹ̀ṣọ́ ìlú àwọn nǹkan èrè ìlú a máa kọ́kọ́ kó lọ́dọ̀ ọba náà kọ́ba tó ṣe ẹ̀pin báwo la ṣe máa ṣe tí ò ní lọ́wọ́ politician no for now olóṣèlú tá bá dẹ̀ fẹ́ yàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ tá máa fún àwọn ìlú ní nǹkan tí oníjọba lá máa ṣe wàhálà káàkiri tá à ń pè ní politician léde tó ọmọ kò ara wọn mọ́ tó wá fẹ́ sọ̀rọ̀ àwọn dọ́lọ́hùn yìí a ṣe máa yàn wọ́n ṣe máa ṣe dáadáa fún àwọn aráàlú ókè o ọmọ tó bá ti bí o tó bá ti jẹ́ citizen Yorùbá tó jẹ́ pé díjì wọn Yorùbá ni wọ́n ni a máa fún wọn nǹkan báyìí ni ẹ̀tọ́ wọn nílùú láì tiẹ̀ tí ṣiṣẹ́ tó bá tiẹ̀ tó wá ń ṣiṣẹ́ nǹkan báyìí ni a máa fún wọn so tá bá rí nǹkan báyìí tó bá ń san tá bá tiẹ̀ fẹ́ gba táàsì lọ́wọ́ wọn kò ní wọn lára a ní fi wọ́n sínú nira lẹ́yìn ìgbà tá bá tó gba táàsì lọ́wọ́ wọn tán tí ìlú bá dáa tó dùn tó dáa tán torí ilẹ̀ Oòduà nǹkan tẹ́ ti bàjẹ́ pọ̀ ń bẹ̀ gan so tó bá máa tá bá sọ pé kó dáa báyìí a ti bẹ̀ sí ṣe production náà là ń ṣe tá a fi ń ṣe aggregation tá a fi ń pariwo káàkiri Oòduà nation tó bá máa dáa ó máa rìn díẹ̀ o ó máa gbà náwó díẹ̀ torí àwọn olórí burúkú wọ̀nyí ti balẹ̀ jẹ́ àwọn owó tó ti kó jẹ bóyá tá bá lè rí dá padà ṣá ká máa competition mọ́ wọn ní outside country ibi tó wọn bá wà kọ́ máa deport owó wọn náà wà yíba pé owó lágbájá ni ẹ gbà ẹ̀yin aráàlú ẹ gbé nǹkan yín dání nǹkan tó lè tètè rí solution fún wa nìyẹn o torí people àwọn politicians ní ìfẹ́ ṣèkà fún wa ni orí wa ẹlẹ́dàá wa ló ń máa kó wa yọ but now we say we don't want Nigeria kẹ́ máa gbọ́ bàbá kábíyèsí gbogbo ẹ̀yin kábíyèsí tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ lórí tẹlifíṣàn mo ń láìkì àwọn ọ̀rọ̀ tẹ́ sọ́sìn ọba tó bá ti fìrì àsìkò àpọ́nlé a máa pọ́nlé ni o ọba tí ó bá ti fìrì àsìkò àpọ́nlé wo a máa fò tí orí àwọn afigbó títì ọmọ yẹn jẹ́ nìyẹn kò sí pé ọ̀rọ̀ ilé ò sí pé kiri ń bẹ̀ torí gbogbo ajáde sìn à ń pariwo pé ebi ń pa wá àwọn ọmọ wa ń ṣọ̀kadà kò síṣẹ́ àwọn obìnrin wa ń ṣaṣẹ́wó Fúlàní rèpù wọn ó ń jí wọn gbé ẹni ẹ máa ṣe náà fún ẹ̀yin olóṣèlú kò sí náà now mo ti ẹ̀ sọ̀rọ̀ kan ṣebí ẹ̀ ń sọ pé Fáṣọlá former president Fáṣọlá ṣebí ẹ̀ sọ pé ministry of clinical light ni ṣebí ẹ̀ sọ fún wa pé ẹ ti ta NEPA pé NEPA ò sí lábẹ́ ìjọba mọ́ kí wá ní bàbá Fáṣọlá kí ni oúnjẹ sí kí ni oyè tí wọ́n jẹ mo sì fẹ́ mọ̀ náà bí a minister àbí senator kìíní kan for light or kìíní kan ẹjọ́ ṣe ń tàn wá ní àbí ṣe rò pé ọ̀dẹ̀ ni wá ní ẹ̀yin people yìí ẹ stop doing all this nonsense lẹ́ ń ṣe náà ẹ̀yin lẹ́ máa sọ pé ẹ̀yin náà lẹ́ tún máa sọ pé bí ẹni ti ta NEPA ni ẹni ti ta power ó yẹ tí wọ́n á yan minister àbí kìíní kan fún power kìíní kan ó yá iná wọn àwárí iná wọn àrí a kàn waste owó fáwọn náírà àwọn tó máa pín bíìlì ni náà ọjọ́ wo la fẹ́ ṣe lé ìdá wọ́n bímọ kékeré orúkọ ọmọ yẹn kú ọ̀rọ̀ yẹn ti pẹ́ díẹ̀ torí gbà yẹn mú kọ̀ wò pé gbogbo nǹkan tí màá fi kọrin lélẹ́yìí o bọ̀ mọ́ àwọn wò pé nǹkan tí màá fi kọrin kọ́ lélẹ́yìí o jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ lọ́rọ̀ ọ̀nà káyé kọ́kọ́ máa gbọ́ mi ná eléyìí tí wọ́n ń ṣọ̀rọ̀ orin rárá orúkọ ọmọ yẹn kú wà láì
torí pé kí ni wọn ò rí jẹ wọn ò rí mu inú oorun Ọlọ́run ọba ló ń tọ́mọ wèrè o àmọ́ àwọn kan wà náà tó jẹ́ pé tí wọn bá rí ìtọ́jú dáadáa ó ṣeé ṣe kí wọn ẹ̀yin politician yẹn wá kí ẹ worry about our dead but ẹ worry about your pocket you worry about your pocket under fire you olórí burúkú ni ẹ tó bá yẹ kó wà nílùú yìí o dẹ̀ worry about your only pocket olórí burúkú ni ẹ tó bá kí n ṣe olórí burúkú gbogbo ìmọ̀ràn ẹ ètí ẹ láti kówó wa sápò Nigeria is the first place tí mo ti máa gbọ́ ní tọ́ọ̀gì ń pèyàn ní tọ́ọ̀gì Olúrẹ̀mí Tinubu ń pèyàn ní tọ́ọ̀gì kí lòun amrọ̀bà tẹni tó ń pè ní tọ́ọ̀gì bá jẹ́ tọ́ọ̀gì òun amrọ̀bà ẹ̀sùn bá mi sọ fún Olúrẹ̀mí pé mi Saheed sọ pé amrọ̀bà lòun gbogbo wa tó wà tọkọ ẹjọ́ ń kó jẹ tọ́jọ́ kó sápò tọ́jọ́ kó pamọ́ ẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ wá ń sọ̀rọ̀ pé ó wá pèyàn ní tọ́ọ̀gì public bó ti ẹ̀ pèyàn public ó pèyàn ní tọ́ọ̀gì public ó yẹ kó gbé woman yẹn tí bá ṣe pé ibi tẹ́ ti ń ṣe godfatherism tẹ́ ti ń lo kinní ni bó ti abuse over embarrass èèyàn ní public this rubbish Olúrẹ̀mí Tinubu náà ń pèyàn ní you think you are a pastor torí pé ẹ̀yin àti bàbá Adébóyè ti jọ pa ẹ̀ ti jọ wọ́n ti gbé certificate wèrè kan lẹ́yìn lọ́wọ́ you are not a pastor you are a criminal obìnrin tó bá ti wà nílé tí ó bá ti sọ pé fún ọkọ ẹ̀ pé nǹkan tó ń ṣe ò dáa olè làwọn méjèèjì yes olè làwọn méjèèjì ẹ wá dákẹ́ ẹ wá kó Nàìjíríà sáko bọ̀mì ẹ wá ń ralẹ̀ ìlú káàkiri ẹ fẹ́ kí gbogbo ayé di tiyín gbogbo anything Tinubu everything nínú ọjà ni ìyálòde ni Tinubu lẹ máa bá ń bẹ ẹgbá ni Tinubu lẹ ṣẹ́yìn nǹkan lọ́lọ́run dáyé fún ni kí yóò kò sí family ẹlòmíì nílùú ìmọ̀ ẹ wá yọ Ambode jáde ẹ sọ pé torí pé Ambode service torí pé kò rọwọ́ sí yín lápò má yẹn ṣiṣẹ́ lójú méjèèjì ó dọ̀ra káwọn tiẹ̀ síbẹ̀ tó mọ̀ pé òun lè ràn níṣẹ́ tó bá fẹ́ ṣe wèrè òun máa gbowó òun padà kò fún akówó fẹ́yìn tó jẹ́ pé tẹ́ bá ti kówó lé yín lọ́wọ́ tó kẹ́ ẹ̀ náà jẹ́ kò sí nǹkan tóun máa ṣe sí ẹ wá yọ dànù ẹ wá gbẹ́yìn sanwó kú àbí kí ló lóun jẹ ẹ wá gbé síbẹ̀ ẹ wá sọ pé ẹ̀ ń ṣe gọ́ọ̀mẹ̀ntì lé wa lórí gbogbo ọ̀nà tí ò dá ẹ̀yin driver àánú yín ṣe mí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tó tọ̀rọ̀ kan fún yín ẹ̀yin driver gbogbo NURTW I want to talk to you gbogbo ẹ̀yin tí àwọn olóṣèlú bá ń lò tẹ́lẹ̀ ẹ lọ jáwọ́ nínú ọ̀rọ̀ àwọn olóṣèlú wọ́n ń ba ayé yín jẹ́ ni o bẹ́ẹ̀ ni wọ́n ba ayé yín jẹ́ ni ṣẹbẹ́ mo bọ́rọ̀ yín ṣe rí tẹ́lẹ̀ ṣẹbẹ́ rí bí tásọ̀ ṣe ń disturb yín sí tọkàn yín ò balẹ̀ náà wọ́n ti wá ń try láti lé yín báyìí kúrò níbi iṣẹ́ yẹn wọ́n ti lọ ọ́dà mọ́tò wọn sínú kinní fún ara wọn olóṣèlú dẹ̀ máa wá rántí yín tẹ́lẹ̀ ìṣọ̀bá dé wọ́n máa gbówó fún yín pé kẹ́ máa bá wọn dàgbòrò rú daddy mummy NURTW people it is time to open your sense ẹ má yẹ káwọn olóṣèlú lóyìn fún nǹkan tí ò dáa o mo ń bẹ̀ yín ni kì í ṣe pé mo ń bu yín o ẹ má yẹ káwọn olóṣèlú lóyìn ègé sí bílẹ̀ ẹ̀yà ṣe dáa kílẹ̀ iná lè dáa fẹ́yìn náà kó lè dáa fáwọn ọmọ ti yín náà àṣírí ọ̀rọ̀ mo ń sọ fún yín yẹn o ẹ̀yin drivers torí wọ́n ti àwọn driver kan wà ń sìn tó ti ń kàwé but illiterate pọ̀ nínú drivers díẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí ń yí padà ń sìn wọ́n ti ń àwọn kan wà tó yẹ pé condition ló mú wọn ṣe drivers mo believe pé àwọn yẹn Tinubu ò lè rán wọn níṣẹ́ ẹrú ẹ jẹ́ kájọ jàjà ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ gbé ilẹ̀ wa débi tó dáa tí ilẹ̀ wa bá sun ọkọ̀ wa gan náà balẹ̀ ẹ bá wo nǹkan tí bàbá òní ọ̀fìfẹ́ sọ bàbá ní mélòó nínú ẹ̀yin politician olórí ibú yìí ló lè lọ sí ìlú yín ìlú abínibí yín kẹ́ lọ sun ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin bẹ́ẹ̀ bóyá àwọn èèyàn máa gbé àwọn oníjíyé gbé àbíkọ́ pa yín dànù ọkọ́ lẹ́yìn lóko pa ọ̀rọ̀ ní bàbá yẹn sọ náà mi ọmọ bàbá yẹn ti ní sense sorry any sense ni kí n sọ any sense torí tẹ́lẹ̀ yẹn mi mo máa ń bú yín bọ̀ mo ti kó ìbú yẹn jẹ báyìí fún ara mi bọ̀ tẹ́ bá fọ́kọ̀ màá tún gbé mi jáde o ẹ wò ẹ wá ọjọ́ tọmọkùnrin bá kú ló dàbọ̀ ó yẹ yín tó kọ̀ táìmù yín sin àní láti máa fọ́ fúnra wa o tó bàbá dáadé dáadáa a máa kí kábíyèsí tí ó bá dáadé dáadáa máa fi gbálẹ̀ yọ lórí ẹ̀ ó kéré gan nínú ayé tó kẹ́kẹ́ kájọ máa understand ara wa tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe ń gba ransom lórí àwọn ọmọ wa nílẹ̀ Oòduà àtẹ́jẹ́ Fúlàní gba ransom lọ́wọ́ wọn làwọn ẹ̀gbọ́n wa tó wà lókè òkun náà gba ransom lọ́wọ́ àwọn ọmọ yín tó ń gbé àwọn ọmọ yín tó ń jí wọn gbé tó lọ pa wọn dànù ẹ ti mú àǹfà náà ẹ̀yin pípọ̀ ẹ ti mú àǹfà náà ẹ wá fà wá sínú risk ẹ wá sọ pé ẹ̀ ń jayé ẹ̀ ń lo Audi ẹ̀ ń lo range ẹ̀ ń lo Benz àbólórí burúkú ni yín ni ẹ wá fẹ̀mí wa wéwu school ò jẹ́ school mọ́ kò sẹ́ni tì mọ́ ẹ wá sọ fáwa pé kì í ṣe ọ̀dẹ lẹ́pẹ̀ wá ni wèrè lẹ́pẹ̀ wá ni ẹ wáyé la wáyé náà àjọ wà ní ayé ni àjọ ní Yorùbá nation ní àjọ ní tẹ́lẹ̀ àsọpájọ ní Nàìjíríà ní ìbàdàn àjọ pé Nàìjíríà ò lè pè wá mọ́ then ká di kóníkálukú di Ọlọ́run ti dìpátì wa tẹ́lẹ̀ náà Ọlọ́run ti dìpátì wa tẹ́lẹ̀ Yorùbá kò jọmọ́ Haúsá èdè wa ò jọra wọn Ọlọ́run gan ti pín kínní tẹ́lẹ̀ ìgbà tó lọ́wọ́ wá rí báwọn ọmọ Yorùbá àgbọ̀n nígbà yẹn ló wá ti fún wa ní punishment pé tó bóyá tó ń bá fún yín punishment orí yín á pé Ìgbò wọ́n ní láǹdì tí wọ́n Ọlọ́run ti pín gbogbo ẹ̀ yàtọ̀ kò sẹ́dá tó pín kò séèyàn kankan tó pín ilẹ̀ yìí Ọlọ́run ti sọ pé Ìgbò náà máa sọ ilẹ̀ yìí Ọlọ́run ti sọ pé Yorùbá náà máa sọ ilẹ̀ yìí Ọlọ́run tá bá wá fẹ́ bára wa dòwò pọ̀ wọ́n ṣe pé ká máa para wa náà tá bá gba Yorùbá nation tó bá lẹ́nikẹ́ni tó fẹ́ máa gbé nílẹ̀ wa ìlú tí ò bá sófin mi ò sẹ́ṣẹ̀ ń bẹ̀ ó máa gba stay ni tí tíkẹ́ẹ̀tì ẹ̀ bá dẹ̀ ti ń díù nílùú wa ó máa tún gbà mí ní láì jẹ́ bẹ́ẹ̀ a máa sìn kúrò nílùú ní kó padà sílùú wọn kò ní access láti kọ́lé sílẹ̀ wa tó bá ti ẹ̀rá lé ilé yẹn àti wà ní agreement pé kì í ṣe permanent ìjọba lónìí wọ́n lè gbà lọ́wọ́ at any time tówó tó ń sọ ń bẹ̀ bá ti díù wọ́n máa lé ẹ jáde àwálá nílẹ̀ wa ọmọ Yorùbá máa ní àwálá ní nǹkan wa ìjọba máa fún wa ní tiwa permanent a lè kọ́lé síbẹ̀ látọwọ́ àwọn ọba wa tá máa ní àṣẹ tí everything máa go well kì í ṣe ládàradà bó ṣe ń lọ yìí tó yẹ pé kò sẹ́ni tó save nobody save in Nigeria nobody save in Nigeria again okay if you say ẹ save abi chief of staff yín jábọ́ lórí plane crash gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ inú wa ò dùn wọ́n ṣe bá lọ I will like make it be like all those their language if they like make them scratch nothing concern me but Yoruba people is there this thing is affecting us sójú wo la fẹ́ ṣe lè dà ẹ wo ẹ jẹ́ ká stop rádaràdà ẹ wo tẹ́ ẹ bá stop rádaràdà gbogbo ẹ̀yin olórí ìlú yìí èpè la máa fi pa ayé yín jẹ́ èpè ogun physically gbogbo nǹkan tó bá gbà la máa fún
ṣé ń gbọ́ gbogbo nǹkan tó bá gbà ló bá fún mo ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin supporters mi ni gbogbo ẹ̀yin tẹ́ dúró lórí ọ̀rọ̀ campaign tí mo ṣe last ojú kò ní tìyàn ayé yín ò ní bàjẹ́ o tọmọtọmọ ayé yín kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ support Oòduà Nation ayé yín ò ní bàjẹ́ sẹ́ ẹ máa ṣàmì àníkẹ́ máa ṣẹ̀mí sáyé mo ní kẹ́ máa ṣàmì tó ráyé pé ayé yín ò lè bàjẹ́ mọ́ ẹ fẹ́ kílẹ̀ bàbá yín dá inú ayé yín náà máa dá ni mo máa tún ṣe campaign mi máa ráyè dé mòwe torí ìbàfó pọ̀ o èmi gan ẹ̀rù bà mí àwọn tún ní mòwe náà tún pọ̀ gbẹ flyer ta pín kò tó rárá inú àwọn èèyàn dùn ẹ wá wo báwọn obìnrin àwọn abiyamọ ṣe ń sunkún pé yà ń jẹ wọn ẹ̀yin ìjọba ẹdẹ ń gbádùn ayé yín ti bàjẹ́ èèyàn olóṣèlú olórí burúkú gbogbo bí tí àwọn èèyàn ò ti mọ̀ láti jẹ́ kọ́ mọ̀ lánàá mo dúpẹ́ lọ́wọ́ yín ó dàbọ̀ for now.